ìrírí làgbà àgbà náà ló ní ìrírí ẹjẹ́ máa fetí sọ̀rọ̀ àgbà torí pé àwọn àgbà báyìí náà ni wọ́n di àyè mú akíkàbọ̀ sórí àkọ́tún ètò ìrírí làgbà lórí ìkànnì SMY TV ìkànnì SMY TV yìí wà lórí ayélujára tá a mọ̀ sí YouTube ẹ lọ wò ó ẹ share ẹ subscribe ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ tá à ń ṣe lórí ètò ìrírí làgbà láti ń gbàlejò àwọn àgbà tí wọ́n ń ṣàgbàyà àwọn àgbà tí wọ́n dálé tò àwọn àgbà tí wọ́n rìlú tò àwọn àgbà tí wọ́n ń tò orílẹ̀-èdè àgbáyé Ṣẹ́gun Mákindé ló kọ́ mi ọmọ ẹlẹ́sìrè ọmọ aké kàkàkà kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá bọ̀ lóru ṣe gan lórí ètò ìrírí làgbà tòní a tún ti ní àgbà gidi tí wọ́n ń ṣàgbàyà bàbá Solomon Ọládìpọ̀ Fátádé lálejò wa tòní wọ́n ti ka mìtìntì bàbá àwé wọ́n sì jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba kódà olùkọ́ àgbà ni wọ́n níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó tó di pé ọdún pé ṣùgbọ́n àdúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run pé wọ́n fẹ̀yìntì ni wọn ò fìdí tí o àgbà ọ̀jẹ̀ olóṣèlú tún ni wọ́n pẹ̀lú Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́pẹ́ báyìí láti gbọ́kọ́ bàbá wọn ò kí àwọn aráalé tí wọ́n wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. A kí gbogbo wa olóòtú akíní àti gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ wa a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tá a ní láti wà níbí àti láti wà lórí ètò yìí bí wọ́n bá ṣe ń tì sí wa gbogbo ètí Ọlọ́run fún wa lóore ọ̀fẹ́ tó bá fún wa lóore ọ̀fẹ́ láti sọ sí àti láti dáhùn á gbìyànjú ẹ máa bá wa ká lọ. ẹ ṣeun bàbá tẹ́ bá sọ nípa alàgbà Solomon Ọládìpọ̀ Fátádé aya àwọn èèyàn sì là kàrà pàápàá jùlọ nílùú Òwe bàbá lè pọ̀ o ló wá gún wa kẹsẹ́ la fi fẹ́ béèrè pé ṣé bá a ṣe bí wọ́n ti wò ń dàgbà ṣerú iléèwé tẹ́ ẹ lọ ló jẹ́ kẹ́ ẹ wá dẹni líle. Àwọn àgbàlagbà ní ajá kò ní máa ṣàdédé gbó n tó bá ń ṣẹlẹ̀ ní fàbóyè èèyàn le tàbí ò le ṣùgbọ́n kì í ṣe pé àwọn tí wọ́n bí mi wọ́n jáfáfá wọ́n mọ̀fá wọ́n gbọ́fá ó jẹ́ kí wọ́n máa wò wípé èèyàn ò gbọ́dọ̀ gọ̀ a sì pọ̀ lọ́dọ̀ òbí wa débi wípé ká gọ̀. nígbà tó ní wípé babaláwo ló bí bẹ́ẹ̀ ni ọ̀yà ẹja bẹ̀rẹ̀ ọdún wo la bí ká sì ní babaláwo tó bí. nígbà tí ẹ ti gbọ́ Fátádé ẹ ti mọ̀ wípé babaláwo tí ó bí mi èyí tó lè máa dáfá ó lè wà èyí tí ò dáfá ó lè wà ṣùgbọ́n ọdún tí a bí mi àkọọ́lẹ̀ pàtó pé iye yìí torí kò sí àwọn tí wọ́n kàwé lọ ṣáájú mi tí wọ́n lè wí pé ọjọ́ tí a bí mi nù. ṣùgbọ́n tá a bá fojú dá ọgọ́rin ti lé. ọ̀dà ẹ̀yin aráalé ètò tòní yóò fẹ́ nípọn díẹ̀ torí pé ìdílé onífá ni bàbá ti wá wọ́n ní fálọ́mọ̀nà tí ń kọ́ni lọ́ràn bí ìyẹ́kẹ́ni ẹja ṣe ká tó di pé màá máa béèrè pé lè yọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọlé lọ gbogbo ẹ̀ rí i pé ayé ti dojúrú báyìí àtọ́mẹ́kẹ́ àtàgbà ni wọ́n ń sán lẹ̀kẹ̀ gẹ́gẹ́ bí awo tó sì jẹ́ wípé àlùwàlá ológìnní ọgbà àti kẹrànjẹ ni ojú wo lẹ fi wò. awo yàtọ̀ sáwo tẹ́ bá ti fẹ́ mọ ẹni tó jẹ́ babaláwo gidi èmi ò ṣe babaláwo nítorí wípé àwọn tí wọ́n jẹ́ babaláwo gidi wọ́n mọ̀wọ́ dá wọ́n sì mọ̀ pẹ̀lẹ́ dá
wọ́n mọ̀wọ́ dá Bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ pẹ̀lẹ́ dà Bẹ́ẹ̀ni. ẹ tún wò fọ̀rọ̀ ṣeré ń bẹun ẹwà èdè Yorùbá. àwọn kò gbọ́dọ̀ máa wà torí pé mo kọ́ Yorùbá díẹ̀díẹ̀ ìyẹn jẹ́ kí n lè sọ àwọn tí wọ́n ń filẹ̀kẹ̀ ọwọ́ oríṣiríṣi ìlẹ̀kẹ̀ ló wà a mọ̀ àwọn kan gẹ́gẹ́ bí olóyè nínú ẹ̀sìn kọ̀ọ̀kan náà tó wà tí wọ́n lè máa filẹ̀kẹ̀ sí ọwọ́ àwọn ìbátan ìlẹ̀kẹ̀ míì tó wà tó jẹ́ wípé àwọn aláwo míì tí ì ṣe babaláwo wọ́n tó wà tí wọ́n lè filẹ̀kẹ̀ sí ọwọ́ ìlẹ̀kẹ̀ tí òde òní kò dàbí tirú ìgbà náà ẹnikẹ́ni nígbà míì ọkàn lè filẹ̀kẹ̀ ọwọ́ kọ́ mọ́mọ́ túmẹ̀ tẹ́ bá rí àwọn tí wọ́n ń filẹ̀kẹ̀ sí ọ̀nà ọwọ́ ti ọwọ́ àlàáfíà báyìí ó yàtọ̀ ẹni tó ń fi sọ́wọ́ ọ̀tún ó yàtọ̀ àwọn kan lè jẹ́ ẹyọ kan kò wí pé kì í ṣe ń tọ́jẹ́ àwọn tí wọ́n sábà tó jẹ́ méjì tẹ́ bá ráwọn olóyè ọba wọ́n máa ń ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń yàtọ̀. ọ̀dà ẹ ti fojú dá ọdún tá a bí torí pé kò sáfọ́lẹ̀ kan pàtó nígbà yẹn lágbo lè wo sí ìdílé. agbo ilé akálà láti bí mi ní Gídìgbò. agboolé akálà ní Gídìgbò nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. sí ìdílé wo àwọn bàbá wo ni ẹ dákọ bàbá yín kọ́ wà lákọọ́lẹ̀ àbí. mo ti dákọ pé Fátádé Àkànbí gbà mí àwọn mi ò wí pé Fátádé Àlàó. bàbá mo mọ̀ pé ẹgbọ́n bíi Fáyẹmọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. ṣé tẹ ẹ rò. àwọn iléèwé wo lẹ lọ. ọpẹ́ ká tó bẹ̀rẹ̀ iléèwé ṣùgbọ́n iléèwé tí mo lọ mo ti kọjá wípé ọmọ iléèwé ó bẹ̀rẹ̀ nítorí a ti ń bá bàbá lo oko tá a ti ń roko tá a ti ń kọbè ṣùgbọ́n nígbà tí sùkúù dé sí oko wa à ń pè bẹ̀ ní Abakálà ní pápá ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iléèwé lọ́dún tí Awólọ́wọ̀ dá iléèwé lẹ̀ 1955 èyí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí olùkọ́ tí wọ́n ń kọ́ wa tí wọ́n bá mọ̀ pé olùbẹ̀wò ń bọ̀ àwa bíi mélòó kan wọn ó kó apamọ́ torí pé a ti kọjá ọjọ́ iléèwé ní àsìkò yẹn fọdún kìíní àtọdún kejì wọ́n máa ń kó wa kúrò ní kíláàsì. lẹ́yìn ìgbà yẹn kọ́. lẹ́yìn ìgbà tí mo kúrò àwọn torí pé kí n tó kúrò ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni bàbá tó bí mi ti ṣíwọ́ ọṣẹ́ 1957 bí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí bàbá kékeré fún mi àkọ́bí bàbá wa tó sì jẹ́ ọmọ ìyá mi ó fẹ́ràn ìwé ó sì fẹ́ kí n lọ iléèwé mi ò pátì mọ́dá ni mo bọ́ sí bí mo ṣe ń kúrò ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe láǹfààní àti tẹ̀síwájú. mọ́dá tí mo ní mo lọ láàrin rẹ̀ sí dákọ̀ mọ́dá ọ̀hún. Baptist Modern School lóyè òkè pọ̀nyán la máa ń pè gbá náà lọ́nà Olúpọ̀nà ibẹ̀ ni mo lọ tí mo fi lu ọdún mẹ́ta lẹ́yìn ìgbà tí mo jáde ọdún 1963 ni mo jáde kúrò ní mọ́dá mo fi ọdún kan mo fi dúró ọdún kejì ni mo bọ́ sí kọ́lẹ́jì bò. Múlẹ̀ kọ́lẹ́jì tí gbogbo wa mọ̀ ní ọ̀gbẹ̀sẹ̀ Baptist College Ìwó. Baptist College Ìwó lẹ lọ. bẹ́ẹ̀ni 1965 to 1967. ẹ bá gbàgbẹ́ dé Ìwó. nígbà tí a ṣe ti iléèwé a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ náà a kọ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́. níbo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé ìgbà yẹn ayé máníjà là ń lò wọn ó kó aránṣẹ́ sí máníjà yẹn ni ó sọ bíi tí a lọ tí ó fà ń wì oko tí wọ́n kọ́ mú mi lọ ní oko kan tí wọ́n ń pè ní Baptist Primary School Oníkan lóko Òkìrì. Oníkan. bẹ́ẹ̀ni a lè gbà náà Ọ̀dẹ́yínká Asọ̀nbádélé Afẹsẹ̀sẹ̀ yòókù a sì lè gbà náà Orílẹ̀ Òwu àsọ̀kalẹ̀ àtúnfẹsẹ̀sẹ̀ yòókù torí kò sí ọkọ̀ tó débẹ̀ gbà yẹn. lẹ́yìn Oníkan kò pẹ́ àwọn abolẹ̀ tún ti
ṣiṣẹ́ kò pẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ kẹ́ tó padà sùkúù. kò pẹ́ àwọn ibi tí mo ti ṣiṣẹ́ mo wá sí Ìkirè ní Sango Baptist School ní Ìkirè ibẹ̀ ni ẹ ti gbé mi lọ GC School Jagun Ìkirè àti bẹ́ẹ̀ mo wá sí St. Peter's Òkè Àpáta ní Gbọ̀ngàn ìgbà tí mo wá di ẹ́dì wọ́n gbé mi lọ sí DC School Jagun ní Ọdí Òmu. kẹ́ ẹ tó di ẹ́dì sẹ́ ẹ lọ ẹ̀sìn kí n tó di ẹ́dì mi tí lọ sí school torí pé àwọn ọdún wọ̀nyẹn súnmọ́ra wọn ṣùgbọ́n lẹ́yìn láti school Arógundádé yẹn gan-an ni mo ti lọ sí AC course ní Ilé-Ifẹ̀. Ìbàdàn ní University. Ìbàdàn ní yaya yín lọ. Ìbàdàn ní àwọn lọ. ẹ máa bọ̀rọ̀ no àbí lílọ tiwọn kọ́lẹ́ẹ̀jì ní Ìbàdàn àná lọ fẹ̀ kódà ìwé ẹ̀rí àgbà tí wọ́n tún gbà pé àgbà oyè ìlú Ifẹ̀ náà ni wọ́n tún lọ. ọyẹ máa bọ̀rọ̀ níbọ̀. ìgbà tí mo lọ mo ní láti torí ìgbà náà nǹkan gbẹdẹmukẹ bá a ti ń lọ léèwé àkúrò ń bẹ̀ a tún ń gbowó oṣù a lè lọ sùkúù bá a bá lọ sùkúù àwa náà tún ní ẹ́ẹ̀dìbì tí a bá wà. lẹ́yìn tí mo kúrò ní ibẹ̀ yẹn wọ́n gbé mi kúrò ní Arógundádé wọ́n á gbé mi wá sí iléèwé wo ni wò. AUD primary school Àkókó mo ṣiṣẹ́ fún nǹkan bí ọdún kan àbọ̀ bẹ́ẹ̀ láti bẹ̀ wọ́n ní ká mọ̀ pẹ̀lú pé a ti gba owó oyè kéńké tá a gbà ó ti di ńlá láti bẹ̀ wọ́n gbé mi lọ sí Methodist High School Láràárọ̀ that was 1st October 1980 mo sì wà bẹ́ẹ̀ títí èdè nǹkan bí August 1985 lẹ́yìn yẹn wọ́n gbé mi lọ Àgbérírè nílẹ̀ yìí náà ní àti bẹ́ẹ̀ ọ̀gá iléèwé mo jẹ́ wọ́n dá mi padà sí Àìpátẹ́ kètí ìjẹ́ school 1 tàbí school 2 nígbà náà mo ṣiṣẹ́ lábẹ́ àwọn ọ̀gá bíi méjì kó tó di wípé wọ́n tún gbé mi lọ sí ẹ́dì ní ilé ìdísìn St. Stephen's ilé ìdísìn so nígbà tí mo kó mbẹ́ yẹn wọ́n pín skul Àìpátẹ́ tí mo ti kọ́ wà wọ́n pín méjì wọ́n á lọ fi mí ṣe ọ̀gá ti skul 2 l'Àìpátẹ́ àbálọ àbábọ̀ mo kó ní Àìpátẹ́ mo tún padà wá sí Òkè Ifá ibẹ̀ ni mo ti rìtáyà ní December 31st 2002. nǹkan kan wà tẹ́ ẹ̀ tí ì mẹ́nu bà kẹ́lẹ́ nǹkan yẹn. fi AC ilẹ̀ sọ. ẹ ṣe ibi tí mo wà tí mo tún fi lọ fún NCE òun ni school Àìpátẹ́ school 2 that was mo parí ní 1981. lẹ́yìn ẹ̀sìn kọ́. lẹ́yìn NCE nítorí orí ọ̀fẹ́ tí mo ní ibẹ̀ yẹn ló mọ nítorí pé àwọn ọmọ náà wọ́n ti ń dàgbà tí wọ́n ń kàn án lẹ́nu ká má sì fi tí a. pàtì wọn lára. ká má sì pàtì wọn lára. adúpẹ́ ẹ sáfẹ̀yìntì gẹ́gẹ́ bí olùkọ́ àgbà bẹ́ẹ̀ lọ́dún wo. òun náà ni mo sọ pé 2002. bàbá ẹ jẹ́ ká wo ìkóra ẹni níjànú lẹ́nu iṣẹ́ ìjọba láàrin àwọn olùkọ́ nígbà tẹ́ ẹ wà lẹ́nu iṣẹ́ ọba nígbà náà àti ní ìsìn àti pé ìjì kan jà tó dá àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun lásìkò tẹ́ wà lẹ́nu iṣẹ́ ọba ọgbọ́n wo lẹ dá sí i. Ọlọ́run ni ó bá mi dọ́gbọ́n sí i èmi tí ẹ̀ ń wò yìí mo jẹ́ akọ̀wé fún gbogbo àwọn ọ̀gá iléèwé ní à ń pè láìwọlá ní ìsìn ní Ìwó land skul ta nígbà náà ó jẹ́ nǹkan bíi 180 èmi sì ni akọ̀wé gbogbo àwọn olùkọ́ àgbà tí à ń pè ní òjèjì náà kó gbé wa bá a ti rí ìwé kan he àwa gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n mọ òfin èyí ọ̀jẹ̀ kíjì
kọjá dé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńgbà náà. ẹ̀rù tó bá gán máa bà àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n lẹ́yìn tẹ́ ẹ jẹ́ tíṣà tẹ́ ẹ jọ́pin bẹ̀ pé ẹni pé alágbára kan ní alágbára míì yàtọ̀ sí ká tọ́lọ̀ nìkan àwọn tọ́jọ́ bẹ́ẹ̀ nù yín náà alágbára nìkan náà ní ẹ̀ wọ́n sọ ẹ gbọ́ dáadáa wọ́n ní tí wọ́n bá wo àwọn olùkọ́ tí wọ́n bẹ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ní oṣó ni ẹ́ àjẹ́ ni ẹ́. ẹnu tèmi ọgbà o. ebi tí wọ́n gbígbà náà ni kì í ṣe gbígbà tí wọ́n wí náà ni bẹ́ẹ̀ bá wí kì í ṣe wípé ìyẹn bí wípé n tó ṣẹlẹ̀ bí ìgbà tó jẹ́ wípé a fi nǹkan kan tì í yàtọ̀ sí ti Ọlọ́run. ẹ̀pẹ́ ẹ̀ fi nǹkan tì í. pàápàá àfọlọ́run ti. àwọn èèyàn bá wọ́n sì sọ ń pa tí àwọ̀ òtí pé bàbá Fátájí pé ìgbẹ́ kàkàkà ẹ̀bìtì kàkàkà. ìgbẹ́ kàkàkà ẹ̀bìtì kàkàkà Ọlọ́run la fi ń síwájú tiwa bí Ọlọ́run ti dá òun kálukú èmi ò mọ ká parọ́ èyí sì mọ ká ṣèmẹ̀lẹ́ èyí tí wọ́n fi wípé bóyá mo lè nìyẹn tó o bá lẹ o lè bá ń ṣiṣẹ́ tó o bá sì ń parọ́ o lè bá ń ṣiṣẹ́ nítorí wípé ìfẹ́rọ́ ibi téèyàn bá lọ ilé dojú kọ ìtí a fi lè máa rò pé bóyá mo lè nù ẹ tí ò bá sì tẹ́ lọ́rùn kò sí ta fún mi mọ́ra. ẹ ti sọ̀rọ̀ nípa ìkóra ẹni ìjánu bá wọn. bẹ́ẹ̀ ni sí pé mo lọ fẹ́kọ̀ọ́ rẹ̀ kan tó wẹ̀ náà nígbà tí wọ́n rí wípé bóyá à ń ṣe dáadáa nípa irú yẹn tí wọ́n ń pè ní Y Brigade war against indiscipline. sásọ rẹ lẹwọ náà kọ látọdún wo 1985 ni mo lọ yẹn ní c school. torí aṣọ tẹ ẹ wọ yìí àmì Nàìjíríà bẹ́ẹ̀ o. ọbẹ̀ bẹ́ẹ̀ ara bi tí a wà ní ìsìn ní agbẹ́ fún tẹ́ńtà fún ẹlòmíì wọ́n fà wá lélẹ̀ yìí. ibo lẹ wà ní ìsìn. ṣé inú ẹgbẹ́ ni òṣèlú àbí tí mo wà ilé ìlú mo wà. wọ́n máa sọ ìwá. àwọn APC lò fún àwa méjì. All Progressive Congress ẹ̀yin àgbààgbà náà ń ṣe kọ́mọ̀lẹ́gbẹ́ yín fi bí pàdé. ẹ mẹ́jọ lọ ọbẹ̀ yẹn ẹni tí ojú rẹ̀ tí ọba tó nǹkan náà ni sẹ́ẹ̀rí gbogbo ìta ń ṣe èèyàn re ọwọ́n tí n bá sì fẹ́ bá yín jà ní ìsìn ibi tí tẹ́ ẹ̀ gbé ní síbẹ̀ tàbí nǹkan kan ìní máa sọ̀rọ̀ yín ní máa pẹ́ dá àwọn tí wọ́n mọ̀ pé wọn ò dá mo ti pé kẹ́ ẹ mọ̀jẹ̀ torí pé òṣèlú. ẹ sọ jẹ ara àgbèsí ayé yín náà. ó wọnú èyí tẹ bá tẹ ẹsẹ ìwọ̀n yẹn ni wọ́n ti kọ̀wé máa rí láyé ìgbà tó ṣèlú lóṣèlú kí wọ́n láàlè máa ṣiṣẹ́ oṣù ká tó máa ṣiṣẹ́ òṣèlú. ẹ ṣe méjèèjì pọ̀ náà tẹ́lẹ̀. gbá ebi mẹ́ta gan ní ìsinsìn wọn máa ṣe. ẹ máa bọ̀rọ̀ yín mọ́. ká máa bá bọ̀ náà ni kó a sọ kó lè yé ni torí tá a bá sọ kò lè yé ni wọ́n sì ní ẹni tó bá ti ṣe ń gbà náà wọ́n dájú òǹkálùkù nígbà tí òṣìṣẹ́ mi ta fẹ́ ṣe ó fa ẹṣin rẹ̀ ó fún dípò kó fún kẹsẹ́ síwájú ó so mọ́lẹ̀ wípé tó kò yẹ kí ó ní bẹ́ẹ̀. ẹ ti wá túkù lọ́rùn rẹ̀ báyìí. tipẹ́tipẹ́. ara àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú wo tá a wà yìí nílẹ̀ rí bẹ́ẹ̀. alága wọ́ọ̀dù kan ní wọ́ọ̀dù 13 níwò local government wọ́ọ̀dù 3 lójúdìbò. nílẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run ní ìtajà ẹlẹ́hà nígbà tí ìjọba yóò rí nǹkan tí ó fọwọ́ bà ṣe mọ̀ pé àwọn tó wà bẹ́ẹ̀ ní ìsìn kì í sáwọn ló wà bẹ́ẹ̀ táwa fi wà bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣáájú ẹ rí i pé ẹgbẹ́ All Progressive Congress náà ni bí èèyàn bá ti lọ tó tún bọ̀ ẹlòmíín náà ó tún lọ yóò tún bọ̀ nǹkan rí ni. torí àwọn tí ń wò ń lé ní ìsìn wọn lè máa sọ pé pẹ̀lú iye tá à ń repo iye tá à ń ṣe kínní kan iná mọ̀nàmọ́ná ò du ẹ̀dùn tó ń sọ̀rọ̀ báyìí. èyí tẹ́ ẹ fẹ́ fi bọ̀ mí lẹ́nu ajamala tẹnu apẹ lọ́fẹ́ gbọ́. ìjọ tí. àròmọ̀là fẹ́ gbọ́ tẹnu apẹ. bẹ́ẹ̀ ni nígbà tó bá ti ń. ẹja gbọ́ wo ẹni bá sọ̀kò sòrò lè fẹ́ gbọ́n ara lé ni. tẹ́ ẹ wá sọ yẹn tá a bá ní ká máa kà á
béèyàn bá kẹrù inú ẹrú ó bàjẹ́ kó ṣẹ̀ṣẹ̀ fọ́ ó ti ń fọ́ pẹ́ ìjọ kan náà tí kòkò ìjó sáàrò kan ló ti ń fọ́ ó ti ń pa díẹ̀ béèyàn ọba sì tó nǹkan ṣe béèyàn ọba tó nǹkan ṣe kòjò náà ọba ní kò bàjẹ́ ọmọ tún gbọ́dọ̀ jò náà jù báyìí lọ. àlọ́bà ní kò bàjẹ́ ẹ má jọ bàjẹ́ jù báyìí lọ. àlọ́bà ní kò bàjẹ́ kò ní bàjẹ́ jù báyìí lọ tí gbogbo wa bá ti jọ fọwọ́ bí ọwọ́ gbé tá a fọwọ́sowọ́pọ̀ torí pé tí àwa Yorùbá tá a bá kílẹ̀ orúkọ ọ̀gá wa tó kọrin gbà kan Ògúndé Yorùbá ronú ó yẹ kí á wo bí ó ṣe dáa ni ká má tún iná tí bá ń jò ká má fà sẹ́yìn. ṣé náà kàn ń jò lọ báyìí. tíná bá ń jò tí ń lọ téèyàn wí pé kó tó máa fagi ẹsẹ̀ yìí gbogbo téèyàn gbé kaná yóò ti omi ó ti rí ó tá a bá wí pé ká máa wò ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa láti bẹ̀rẹ̀ bí ẹ ti pé epo tó ń lọ ọlẹ̀ tí ń ṣe sọ́dọ̀ ọlẹ̀ pẹ̀lú mọ́sẹ́ẹ̀nì tẹ́ǹgùn. tiwa náà ń bẹ lára wa. tí mo sọ náà nu òkúta òkè òkúta àṣàlẹ̀ kò sọ́rọ̀ èkó ọ. òkúta òkè òkúta àṣàlẹ̀ kò sọ́rọ̀ èkó ọ. àwọn aráalé gan tí wọ́n ń gbọ́ ètò yìí ẹlòmíì ò ti kọ̀wé bíi 10-15 lẹ̀. ó kù ní dààmú gbé mu dàgìrì àìtẹnu ọlọ́kùnrin ogun mú gírí dàgìrì ẹnìkan ìgbẹ́nu ọlọ́kùnrin ogun. ó tilẹ̀ jẹ́ pátá àkà náà ọ̀ràn kọ́. àtàkà bí ọ̀ràn kan tí ń bẹ lórí alákọ̀rí tó fobì kan. bàtà àkọ̀ bára kọ́ tí ń bẹ lórí alákọ̀rí tó fobì kan ó dò sàkúnlẹ̀ bọ̀nù. bàbá ẹja wo níyàwó ni àbí bó ẹ sọ̀rọ̀ ń pa àdílé yín ara àrírí yín náà sínú tàbí fi lágbà. ẹgbọ́n bá tún wá wí pé ǹbà níyàwó èèyàn bá wojú irú ẹni báyìí tí ọba tó níyàwó yóò ní nǹkan míì tí ń ṣe tí pé kò níyàwó mo níyàwó orúkọ ìyàwó mi òun ni aya mi Grace Olúyẹmí nígbà tí mo ti pé aya mi ẹ ti máa. àyà fátádé nù. a bá ń pè tá à ń sà ẹ bá tún pẹ́ mẹ́ni tó jáde ẹ ṣẹ̀ṣẹ̀ pé kíní ni dickness ni àwọn òdi nǹkan kan àti ọlọ́run mú náà pẹ̀lú wọn. ẹ tún gbọ́dọ̀ lọ bẹun tó ń bọ́ bá tún ní mo lọ bẹun ẹ tún wò pé tatọ́kùn ètò bó o ni. ní o bẹ́ẹ̀ lọ bẹ̀ ntọ́ bá kàn bẹ́ẹ̀ á sọ kò mú òní kó ló ń ṣe lọ. kò mú kò ní kó ló ń ṣe lọ. tó kò mú òní kó ló ń ṣe lọ. ohun tó ní tí ò rí nígbà tó ò jí o wà ní kó ṣe béèrè. ọ̀dà bàbá ọlọ́run sì fún wa ní àwọn ọmọ jù. ọlọ́run sọ bàbá tẹ́ bá wò ó àwọn ìgbà kan wà tí ó jẹ́ gbá àdùnnú sẹ́ni tọ́ka sí bíi 2-3 òṣìṣẹ́ bí sẹ́mọ̀ ṣe funfun tó tà ní rúdúdú ọjọ́ kan náà ń bẹ tọkàn ọ̀fẹ́ sọ̀gbọ̀n. kò sí ètí téèyàn bá ti wà láyé àwọn bàbá wa wọ́n ní ọ̀pẹ láyé ojú rí ò ní rí bi ọ̀kan ní ọ̀fọ̀ mú àwọn ọjọ́ míì wà tínú èèyàn ò dùn nígbà tí àkọ́bí wa inú wa dùn débi wípé irú ìgbà náà ayé ń bẹ kò sí owó ni o ṣùgbọ́n ayé ń bẹ nígbà náà ìgbà rọrùn ẹ ṣe ìgbà rọrùn awẹ̀ títí tí pé ẹ jẹ́ àwọn ọ̀rẹ́ ó pè yẹn pé wọ́n ló bímọ wọ́n ló dáwọ́ dùnú ọ̀rẹ́ wa kan torí gbọ̀ngàn la kọ́ bí àkọ́bí wa sí ọ̀rẹ́ wa kan bẹ tá a jọ ń ṣiṣẹ́ ńgbà yẹn ó ti dolóògùn lónìí ọlọ́run fọ̀ọ̀ká à ń pè ní Ṣọlá Ọláréwájú ó jẹ́ bí ọ̀gá àgbàlagbà kan nínú àwọn nọ́ọ̀sì lẹ́yìn ìgbà tó fi ṣe tíṣà lẹ̀ òun ni ó jẹ́ bí atọ́kùn fún mi ńgbà náà wípé ó yá tá a jọ wà gbọ̀ngàn àkókò wọ̀nyẹn inú wa ń dùn. a ní ọmọ kan tá a bí sí kejì ó ṣáájú wa nígbà yẹn ìyẹn ò tí ì ṣe ju ojú nípa wà kéékèèké ṣùgbọ́n ìgbà tí inú mi fẹ́ẹ́ bàjẹ́ jù kò jùgbà tí ẹni tí mo ló wí pé kí n lọ léèwé kí n múra hàn tó kú ṣáájú ìyá wa
fẹ́ mọ̀ pé tí ìyá sì ń bẹ yóò dùn yàn. a dúpẹ́ torí pé inú gbogbo a máa dúpẹ́ náà ní ká dúpẹ́. ẹ kú àtẹ̀mọ́ra ẹ ṣé. ọlọ́run ó ṣàánú wa àmín. láṣẹ Èdùmàrè. bàbá ẹ já wò ètò ẹ̀kọ́ ṣètò ẹ̀kọ́ ò tí ì dẹ̀kọ̀ nílẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun. tí mo wí lẹ́ẹ̀kan ilẹ̀ tó jẹ́ ajá yẹn àkókò tó yàtọ̀ gbogbo ẹni tí ó ṣiṣẹ́ bí iṣẹ́ ní ìsìn ebi lẹ̀ ń wí pé àwa lè àṣekínní kankan yẹn. n táwọn èèyàn sọ ni iná amúní ẹ̀ ń wí pé àbù wọn ò parọ́ mo sì sọ fún yín pé ẹni tí ó bá ń ṣiṣẹ́ kò ní parọ́ sàn án láàrin. adémúni pẹ́kọ̀rọ̀. nígbà tí ẹ bá ti sọ yẹn má wulẹ̀ máa fi ọ̀run lá kọ́ máa fi pe lá ilá náà láti mú méjèèjì jáde tó o bá sì lè ṣiṣẹ́ ò ní lè dúró nítorí àwọn ọmọ wọn yẹn orí wọn ẹlòmíì ju àlọ́nu wọn tá a mọ̀ tó ju àlọ́ téèyàn bá sì ti rí àpẹẹrẹ irú wọn yẹn wọ́n lè máa pé èèyàn dé ọ̀tọ̀ níbi tó ń kálukú lé sí kì í ṣe líle ibi tí mo gbé rìtáyà 40 làwa àti sàbẹ̀jẹ́ 40 bẹ́ẹ̀ ni mélòó ni wọ́n báyìí. ṣé ní ìsìn náà tó gún. ẹni tí mo fẹ́ ká ẹ wò náà nìyẹn ebi lẹ́yìn ìgbà yẹn ni wọ́n pín skul yẹn sí méjì 40 tá a jẹ́ yẹn gbogbo kíláàsì láti kìíní títí tẹ́ dé kẹfà èèyàn mẹ́fà olùkọ́ mẹ́fà ní bẹ́ẹ̀. àwọn iléèwé mi wà tó jẹ́ pé gbogbo olùkọ́ wọn gan kò ju 6 tẹ̀wé lọ. tẹ́ ẹ bá rí ibòmíì tí ì ṣe 6 nǹkan. tí wọ́n tó bí 20. tí ní ìsìn ṣé ní ìsìn ọwọ́n tí wọ́n á lọ fà á. ntọ́fà náà lọ fà á. kí ni lọ fà á. à ń súré. àti pé bí ẹ tẹ́ ẹ pé bí ẹ dé ní ìsìn pàjẹ́ bàlẹ́rù. àti ọba pàgbàjẹ kẹrù bẹyìn náà ni kẹ ẹ sọ̀rọ̀ kẹ ẹ gbàjọba mọ̀ràn káyà àwọn èèyàn dá. a gbàjọba mọ̀ràn ẹni tí ó gbà yàn mọ̀ràn kọ̀ wọ́n ẹni tí ó gbà bẹ́ẹ̀ gbàjọba mọ̀ràn tíjọba pé bóun ó ti ṣe nì àwọn kọ́kọ́rọ́ mi ń bẹ di ibi tí ó wà tí wọn ò ní yín síbi tí ìjọba yín sí. àwọn òṣìṣẹ́ ìjọba náà nù. n ò wí pé òṣìṣẹ́ ìjọba. àwọn wo wá ní kọ́kọ́rọ́. àwọn tá ẹ mọ̀ ní. àwọn wo. sẹ́yìn ọmọ wọn. sáwọn ní kọ́kọ́rọ́ àwọn tó ní kọ́kọ́rọ́ tó bí yín ajá jẹ́. gbogbo ń tẹ́ ẹ bá ti wí wọ́n máa wí pé bó lẹ ti ṣe bó lẹ ti sọ. ṣé olùkọ́ ní ìsìn ìwé mélòó bí a kà á tọ́pọ̀ bó ni wọ́n ṣe fi ń kọ́ mọ́. olùkọ́ pọ̀ mélòó la gbà. ilé ìwé tí èsì pé àwọn olùkọ́ gan jẹ́ bọ̀wọ̀wọ̀ ni wọn ò fi gbà wọ́n torí ìjọba gan ni sọ pé wọn wà qualified. ẹ bọ̀wọ̀wọ̀ kọ́ èèyàn máa tún rẹ̀ ẹ́ mọ́ ni kì í ṣe bọ̀wọ̀wọ̀ ni ò jẹ́ wọn ó gbà wọ́n. ilé ìwé aládàáni tí ń bẹ ní ìsìn ibẹ̀ ẹ̀ mọ iye tí wọ́n máa san níṣẹ́ owó tó pọ̀ ní ìsìn olùkọ́ mélòó la lè gbà níṣẹ́ owó tó pọ̀ àbí owó tí à ń gbà irú àwọn tó kó àwa pẹ̀lú ibi tá a wà ní ìsìn tọ́ra torí ẹlòmíì tó wà láyé nínú wọn owó fẹ̀yìntì táwa ń gbà ní ìsìn kí ni owó tí ń fún wa ebi inú ìjọba náà tá a wà ni wọ́n ti ń wí pé àbọ̀ owó oṣù àbí nígbà tí ń fún wa wọ́n yọ owó tàwọn ẹlòmíì nítorí pé kò péye téèyàn lè tún máa yọ àbọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn ìjọba àpapọ̀ ó ní kí wọ́n tún sún kí wọ́n fẹsẹ̀ ń kẹsẹ́ sẹ́ńtì ìfáwà tá a rìtáyà ṣé fún alẹ́ sí ń kẹsẹ́. sẹ́yìn náà tún lẹ́tọ̀ọ́ ni. ọdún karùn-ún ní bẹ́ẹ̀ni òfin wípé kí wọ́n máa fi ṣe ìgbéga tàwa tá a fẹ́ jì lẹ́yìn tó bá tó wà láyé tó wà láyé. àgbààgbà Ọ̀ṣun. wípé kí wọ́n fún wa. bóyá ẹnu yín ò kò. bọ́ bá kò kíkò nìkan kọ́. torí bí irun yín bá ṣáájú ní ìsìn wọn lè APC ní o. n tí wọ́n wí náà ni wípé bá a bá ti tún bọ́ bẹ̀ pé kò lè ṣe ọmọ ṣàtakò ṣé ìgbà tí ẹni tó débẹ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni wọn ò ti fún abí láti lè sòdodo. ìgbà táwọn ẹgbẹ́ yín náà wà ń bẹ wọn ò fún yín. ètò ṣáájú tí wọ́n ń kọ́
torí àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹgbẹ́ yín bí ẹgbẹ́ ọ̀dájú ni. ẹ táàtó láàdán. ẹ ń tààtò láàdán ọ̀tá ẹni ìkódò ọ̀yà. abọ́bá ti rà ní òpó ló báyìí lọ́pàá náà ni wọ́n fi. ẹ sáà ń fòwe dọ́gbọ́n sọ̀rọ̀ yìí. ní tí mo kọ́ tí mo mọ̀ ni mo fi sẹ́yìn mọ̀ pé òun lẹ́sìn ọ̀rọ̀ yọ́mọ̀ mọ́rọ̀ ya tí n bá ẹsẹ̀ wí pé ibi ńlọ́lọ́ tàbí bí nǹkan lẹ́yìn gan tí ọba ṣe wípé ẹ fẹ́ gbọ́ ti ẹnu wa gbogbo ìtẹ́ ń wí kìkì inú ẹ̀kọ́ àdàgbà inú rẹ̀ òṣèlú ọba wà láyé ni ìlú tó bá sì wẹ̀ fúfú lẹ̀lẹ̀. ní darí ìgbẹ́ sí. ẹni tó bá yìí ti wà bẹ́ẹ̀. bá a ṣe yí sébìlẹ̀ ń já sí. ẹni tó kì í ṣe yíyí nìkan ń tà mọ̀ ní ibi tí èèyàn bá gbé ọ gbọ́dọ̀ tún bẹ́ẹ̀ ṣe. ọ̀dà bàbá sọ́nà àbáyọ wà báyìí orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀nà àbáyọ lórí wà ètò ẹ̀kọ́ ètò ìdílé tó péye. ẹ ṣe torí àwọn ọmọ ní ìsìn ètò wọn ti ìdílé tó péye yàyàkúyàwó. ètò ìdílé tó péye ó wà lọ́wọ́ yín ó wà lọ́wọ́ mi. lọ́nà wòsàn. ẹni tí kò bá tọ́jú ọmọ ẹ̀ àfàìmọ̀ káwọn ọmọ míì tí wọn ò tún tọ́jú kọ́mọ̀fẹ́ máa bá tàwọn tí wọ́n tọ́jú jẹ́. àwọn ọmọ abẹ́rẹ́ oníjọ́mọ bódìjọ́ gbádùn ayé wọn. bọ́mọ abẹ́rẹ́ gan tí ọba dúró jẹ́jẹ́ ọmọ bódìjà gan ó tún lè lọ pè lẹ́jọ́. ní ìsìn àwọn olùkọ́ tí wọ́n ń bẹ ní girama ní ìsìn àwọn ọmọ tí wọ́n ti wọ ipò ńlá wọ́n ń bẹ lọ́dọ̀ wọn tí èèyàn súnlé lógún ọdún wípé kóhùn ò ti ní ká ṣé ẹ̀yin náà mọ̀ kí la mọ̀. ètò ẹ̀ mọ̀ lọ́pọ̀ ebi ètò ẹ̀ rí inú àwọn àpò kan tí ẹ̀ sì ìsìnkú tí kéèyàn. àwọn ẹgbẹ́ ọmọ ológo ìyá ọmọ ológo ìyá yahoo. ẹ mọ̀ wọ́n. ìgbésà ń gbọ́ nù. níbo àwọn bẹ́ẹ̀ sùkúù gan bó ṣe wá rí bí. ní girama. tó bá dúró gan tó tètè yóò sọ fún wípé má kọjá ní bí o. bàbá ṣùgbọ́n àwọn àgbàgbà máa ń pòwe kan pé táyé bá tujú ẹ̀yìn àgbàgbà bàjẹ́ bí ìgbà tẹ́ ẹ̀wọ̀n wàá wù. wọ́n lè wí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bẹ́yẹ bá fò téèyàn bá sọ̀kò bẹ́ẹ̀ báyé bá ń yí. ká máa báyé yí. téèyàn bá báyé yí ọba gbà lọ. bíyàn bá báyé yí ọba gbà lọ ìyẹn sì lè yí gọ́tà o bíyàn bá ṣe báyé yí ọ̀nà. kí ni tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ ó sùn ó tètè jí wọ́n fi òdìdé tẹ́lẹ̀ ó ní mo sùn ohun ọmọ tètè jí ẹni tí wọ́n fi ó yí kọ́tà náà ni ó ń kálukú kọ́ mọ́ àwọn ará ẹ̀. kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé ká máa gbàdúrà. bàbá lórí ọ̀rọ̀ aládùá ẹ gbọ́ tẹ́ ẹ bá ń gbàdúrà ní tí ó ṣe àwa náà wà yíwà ara wa á yí padà yóò jẹ́ pé níta bá ń sọ ńlá ń ṣe. níta bá ń sọ là ń ṣe. níta bá wà àwọn adarí ẹ̀sìn náà ni wà lẹ́yìn àwọn ọmọ tẹ̀gbẹ́tẹ̀jú ọ̀nà bàbá wọn ọ̀rá kẹ̀kẹ́ rí wọn gun fẹ́ǹsà wọn. àwọn náà kọ lákòókò tí rí ni a wà wípé nǹkan wọn nǹkan ọ̀lọ́ bó ti yẹ ṣé ẹ lè gbà pé nǹkan wọn pẹ̀ láwọn oníyẹn nígbà tí wọ́n bá kúrò nílé ilé ibi oúnjẹ tí wọ́n bá dé wọ́n lè ná in tó wọ̀n nígbà tí ó jẹ́ wípé ọ̀nà wọn ni wọ́n sì rí owó ojúmọ́ wọ́n sì rí kò sí tí a lè fi ṣerú tiwọn ìwọ̀nyẹn. sáwọn náà lọ́jọ́ ọ̀la bá ọlọ́run ló mẹjọ dá só ti yé yín ọlọ́run ló mẹjọ dá bàbá pé wọn ọlọ́jọ́ ọ̀la tí wọ́n bá ní ńkọ́ ẹlòmíín lè tibẹ̀ gan kó yí padà. àjẹ́ pé ọ̀dọ̀ ọ̀run mi lànà ọ̀run ló mẹni tí ó là. àwọn tí wọ́n bá pé ọ̀dọ̀ ọ̀run mi là ọ̀run mẹni tí ó là kò tún ní lọ ọ̀dọ̀ ẹlẹ́sìn mi téèyàn bá ṣe dáadáa ọ̀run mi là gan fọwọ́ sí ọ̀run mi là gbọ́n mi rè fún. àmì ọ̀run mi là gan kò fọwọ́ sí pé kéèyàn má ṣe dáadáa wíwí. ṣé jésù ló wá fọwọ́ sí àbánà bí. pé kò sí iná mò ń sọ pé ntọ́ ọ̀run mi là táwa rò wípé bóyá ẹ̀sìn ìbílẹ̀ ni kò fọwọ́ sí pé kéèyàn má ṣe dáadáa. ẹ sáà ní àmọ́ gbàdúrà ni. ẹ jẹ́ àgbàdúrà ká sì yíwà wa padà sí. àdúrà náà ní nàìjíríà gbà. náà ni ó tún máa gbà. ṣáàdúrà wa ni yanjú ọ̀rọ̀. kí ló wá tún lè yanjú ẹ̀. ẹ tọ́ yóò rebi sẹ́ńjọ́ monday tó gba ṣọ́ọ̀ṣì lọ sí ọmọ tán rẹ̀ jẹ́.
eléwọn ò ṣe nǹkan kan ntọ́lọ́run wí fún nǹkan nìyẹn ntọ́lọ́run wí fún nǹkan nìyẹn tó bá gba ṣọ́ọ̀ṣì lọ lásìkò ìgbà tí Ọ̀yọ́ lọ ṣọ́ọ̀ṣì tààrà ẹ̀ ní í ṣe tààrà ẹ̀ ní í ṣe ẹ ọ̀gbọ́n tí bàbá wa dáhùn pé oníṣàngó tó dó tí ọ̀gbọ́n yẹn rì wọ́n lọ tàbùkù Ṣàngó Ṣàngó ní ọ̀tàbùkù wọn àbùkù ara ẹ̀ lọ́ta. oníṣàngó tó dó tí ọ̀gbọ́n yẹn rì wọ́n lọ tàbùkù Ṣàngó Ṣàngó wá ní pé àbùkù kọ́ta o ẹ tó wá lọ lásìkò tí ọ̀yẹ́ tó pé ṣọ́ọ̀ṣì lòun ń lọ tó yọ lọ bí iṣẹ́ kí lè rètò ẹrù pé yọ gbà nínú eléhùn. gbogbo àwọn méjèèjì ti di babaláwo tán ṣẹ̀ṣẹ̀ ìbílẹ̀ náà ló gún wọn kẹsẹ́ bá wọn tí ó ló mú láyà wọn àbí wọ́n sáfẹ́ dọlọ́rọ̀ òjijì náà. kì í ṣe gbogbo babaláwo tọ́jọ́ méèké lọ lọ́rọ̀ òjijì kíkọ́ náà ni wọ́n kọ́ fá kó tó di wípé wọ́n dàgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wí pé àwọn míì wọ́n di babaláwo òjijì ẹbẹ̀ di ibẹ̀ wò Ifá ò ní parọ́ Ọ̀rúnmìlà ò sì ní ṣèké ẹyẹ di ibẹ̀ wò tẹ́ bá rọ́ méèké nídìí Ifá tó ń kọ ẹ mọ̀ pé òun ní tó fẹ́ ṣe ṣùgbọ́n ètò bá kọ tó jẹ́ pé bòmíì lọ́lọ́ ẹ mọ̀ pé kì í ṣe. ẹ sáà ní a máa gbàdúrà. ẹ jẹ́ àgbà ní Nàìjíríà. fèyí dán mi wò. fèyí dán mi wò. kẹ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ bá gbàdúrà ẹ má gbà pa fi kọ́kọ́rọ́ tì o téèyàn bá pàwọ́ aburú ẹ̀ tì bí bá ń gbàdúrà àdúrà. ṣé wàá bu lè tán. kò lè tán ó nígbà tóun ti dá wa ló ń dá olówó ló ń dá tálíkà òun ìwà aburú ò lè tán tìyín lẹ́ẹ̀ mọ̀ níbi tí wọ́n bá gbé yín lọ́rùn ẹ̀yin ẹ má máa yín lẹ́sẹ̀. ó dẹ̀ gbà wọ́n ìdílé yíyànjú káwọn arọ gbogbo wa Ọlọ́run ní pé èèyàn gbọ́n kò sẹ́ni tó gbọ́n. Ọlọ́run ní pé èèyàn gbọ́n kò sẹ́ni tó gbọ́n wọ́n sì ní wọn ò jìyà mọ́. mo máa ṣe. ààrẹ Ọlọ́run là wí fún ẹni bá wí fún ọmọ ádámọ̀ ọ̀kan dàgbọ́n o. nígbà tó o bá wí pé nǹkan tó o ṣe nù tó o lọ tó o wí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n máa bá ní ro gbogbo ìtẹ́ ẹgbẹ́ sáfẹ́fẹ́ yìí ẹlòmíì ò rí ètò da lódì mú ẹlòmíì yọ̀yọ̀ tún ti ṣe sí à pé kíni bàbá Bátádé ń kíni Ṣẹ́gun Mákindé ń béèrè. Ṣẹ́gun Mákindé ibi iṣẹ́ tiẹ̀ ní í ṣe ẹni tí ń da lóhùn gan kíni kílọ̀kan ẹ lọ́ra yìí kílọ̀kan tó jẹ́ ń ṣe tèmi ò ní kíni kọ́lọ́nkúnra. ẹ dákọ tẹ ẹ faṣọ yìí sí o. ṣe léyìí kìí ṣe wípé ṣíṣe nǹkan kan ni wọn mọ̀ pé béèrè lórí ẹ̀ lónìí gan tí mo wò wọ́n fẹ́ jẹ́ wípé àwòtọ́ ni tí wọ́n bá bùn yàn lójú tí bá ń lọ jáwé sí i ṣé yóò gbọ́n bí ẹ tó bùn wọ́n fún wa ní àwa alága nílẹ̀ ìwé àwọn tí ì ṣe alága tí ì ṣe APC wọ́n fáwọn náà. bó lè jẹ́ pé ẹ ti fẹ́ sọ gbogbo Nàìjíríà dẹ́gbẹ́ òṣèlú ẹlẹ́gbẹ́ òṣèlú kan one party system. ètò wí tẹ̀ ń gbọ́ iná lẹ̀ ń gbọ́ ìwọ ó ní ara ọ̀yà ọ tó o bá ṣe rere kò jù bá ń lọ bẹ́ẹ̀. tó ọ̀dà àjẹ́ pé ọ̀dà adúpẹ́ pọ̀ òní àwọn akẹ́kọ̀ọ́ ni lórí ètò Ìrírí Lágbà pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ wúlò òwe tẹ́ ẹ ti kọ́ látọ̀dọ̀ bàbá Solomon Ọládépọ̀ Fátádé ó ti pọ̀ díẹ̀ lónìí bàbá ìtumọ̀ àyè ó túbọ̀ dẹ́bi sí ẹ jọ nǹkan pẹ́pẹ́pẹ́ láti bá àkókò láti ṣe ìdùnnú rẹ̀ àmọ́ rírì yìí o ló kọ gbogbo ikọ̀ Ìrírí Lágbà ní SMY TV Akíntayọ̀ Alábí Janet Oyèlẹ́sẹ̀ John Adéluka àti David Ayọ̀wálé lèmi Ṣẹ́gun Mákindé sọ wípé ẹja máa bọ̀wọ̀ fàgbà ẹja máa júbà àgbà o torí pé ìrírí làgbà àgbà náà ló ní ìrírí ire o.